àwa ń bẹ lásìkò yìí àwa ni Ọlọ́run fún àwa náà ni á jẹ ọmọ ogun fún orílẹ̀-èdè Yorùbá àlọ́kà tó lọ́jọ́ èyí. látà tí mo gbà fún Ọlọ́run ọba tó ní mí tó ní ẹ̀mí mi lọ́dọ̀ ọba tó ṣe mí bẹ́ẹ̀ ó wá fi kẹ́ mi àti bàbá àtẹni tó jù mí lọ àtẹni mo jù lọ Ọlọ́run ọba tí ó fi kẹ́ mi tí mo gbà fún kò ní fi ilẹ̀ láéláé kò ní já yín lẹ́yìn mi kò ní jẹ́ mi náà lẹ́yìn yín àjọ lùgbàpẹ́ àjọ jagunpẹ́ lẹ́yìn náà mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ẹ bá ń ṣe jàgàbá ẹ bá ń ṣe jàgàbá torí pé oore ọ̀fẹ́ Ọlọ́run àti bàbá Tinubu òun ni mo rí gbà tí mo fi lè wá pẹ̀lú yín báyìí tí mo fi lè sọ pé á da ẹgbẹ́ kan lẹ̀ tí ó máa jẹ́ èrò ẹkùn tí àwọn bàbá wa ọba gbogbo ilẹ̀ Yorùbá bá ṣe kábíyèsí tí gbogbo wọn sì gbà fún wa. ọba àlè ibẹ̀ lọ́la dúdú ibẹ̀ àwọn ọ̀gá ọmọlé ibẹ̀ ẹ̀jẹ̀ ọlọ́dún fún ọdún àyè ìbẹ̀yẹ kábíyèsí àti ìgbẹ́. Gbogbo Èkìtì wà, gbogbo ọwọ́ Èkìtì wà, Alẹ́kìtì. Gbogbo Èkìtì wà, ọba nìyẹn. Ẹgbẹ́ tó máa sí ni o. Ìgbàgbà ṣe ṣe bàbá lè rí ẹkùn. Irú ẹkùn. Adúpẹ́ ní ọwọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa. Ọlọ́run jẹ́ kẹ́mi bàbá ogun. Bàbá ṣàdúrà fún wa. Ara tù wá. Bàbá rẹ̀ pàṣẹ sí wa lọ́wọ́ pé ká máa bẹ́tò lọ. Kójú òní tì wá. Bá ń láṣeyọrí pé a máa jàjà yìí. Inú mi dùn. Bíbélì ti máa gbọ́ pé ẹ jẹ́ ká lọ sí ilé Olúwa. Onínú mi máa ń dùn. Security náà sì àjàsí àṣẹ tún ìjà sí ẹjọ́ mùsùlùmí ń bẹnu wa Christian ń bẹnu wa oníṣẹ̀ṣe ń bẹnu wa so ẹ jẹ́ ká fìfẹ́ ṣe nǹkan tá à ń ṣe ohun tá a wà fún ni pé ìyà gbọ́dọ̀ jọmọ Yorùbá kankan ìbá ṣe Christian ni o ìbá ṣe mùsùlùmí ni o ìbá ṣe oníṣẹ̀ṣe o ìyà gbọ́dọ̀ jẹ́ kí ni o ọmọ Yorùbá kankan ẹ jẹ́ ká fìfẹ́ ṣe ká lè lásìpẹ́ Ọlọ́run jẹ́ ó bàjẹ́ fún wa tí a bá ń lọ sí ojú ìjà tó bá pè wá bóyá Fúlàní Boko jẹ́ wọ́n kófìrí àwọn kan bí àwọn bandits bì kan tẹ bá fẹ́ lọ bẹ̀ ẹ mọ́ mọ́ gogoro ẹ mọ́ mọ́ gogoro ẹ dàgbọ̀ fọlọ́ bẹ̀ wá ẹ má jẹ́ ká mú egbògi olóró lọ ní ogbó ká mọ́ lọ sọ pé mo ṣe mistake yẹn nìkan ń bọ̀ ìyẹn ọ̀dà o ẹ jẹ́ ká wú àkámọ̀ pé ká ní kí ká lo sense wa. ọmọdé sọ lẹ́nu exactly so ẹ̀dẹ̀ mọ́ jẹ́ ká dalẹ̀ ara wa ẹ jẹ́ ká fi ìfẹ́ ṣe. ọ̀dọ̀ lè bá lẹ̀ kú. ẹni bá dalẹ̀ abalẹ̀ security yìí dẹ̀ rí ẹni tó jẹ́ commandant ní gbogbo Ògùn state abá ti fi hàn yín èyí tẹ́ jẹ́ commandant local government kọ̀ọ̀kan àti bíi àdúgbò kọ̀ọ̀kan tí nǹkan bá ròyìn lójú ẹ mọ̀ bára yín já o èyí sọ àwọn kẹtẹ́ gbọ́dọ̀ ṣe fún yín tí gọ́ọ̀mẹ̀ntì ní kò sọ fún yín wọ́n dẹ̀ máa ṣe tírénì fún wa tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ tírénì yẹn commandant yìí máa sọ wọ́n máa wá láti Àbújá wọ́n wà tí wọ́n fẹ́ lò wọ́n sọ fún gómìnà níbi tí gómìnà bá fún wa pé wọ́n sì mọ̀ ṣe tírénì fún wa wọ́n mọ̀ ṣe wọ́n bá dẹ̀ tún ṣe tán wọ́n mọ̀ fún ẹ ní ID card tàbí wọ́n ti parí tírénì yẹn. àwọn tó wà ní ṣé nǹkan tí mo sọ yẹn yé wa. ṣé ẹ gbọ́ dáadáa. wọ́n wá pè wá wípé Fúlàní Boko ẹnìkan jẹ́mbì kan ẹ bá ń lọ bẹ̀ mọ́mọ́ gogoro. ògógóró ṣe é léṣe ògógóró. àwọn jẹ́kẹ́ wọ́n rìn lọ́nà tí ò dáa ẹ mọ́ ṣe nǹkan tí ò tọ́. then tí
wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fún wa ẹ̀ta bá yẹn ní kọ̀mándáǹtì máa sọ fún yín. Ẹ̀dẹ̀ gbọ́dọ̀ ní discipline kì í ṣe pé káàkiri máa ń ṣe gàràgàrà kí àdúgbò tó dúró jẹ́ wọ́n ti tẹ́lẹ̀ mi mo ti ní ID card. Federal government máa yàn àwọn tó máa wá ṣe fún wa wá wọ́n tẹ́lẹ̀ gómìnà sọ̀tún tó máa kó wa ṣe wọ́n ṣe tẹ́lẹ̀ yẹn tó máa ti ń parí tẹ́lẹ̀ yẹn ní local government wọ́n mọ̀ fún kálukú ní ID card díẹ̀. Gómìnà ọdẹ ṣètò fún wa wọ́n fún wa ní báyìí wọ́n dẹ̀ mọ̀ sọ tó mọ̀ máa fún wa lóṣooṣù tó mọ̀ fi support wa ọ̀rọ̀ àníyàwó alọ́mọ. ọmọ wa ní fẹ́ kọjá pé torí bá ti ní àdìgàdì rẹ kùn jọba fún wa káwọn ọmọ gbẹ̀yàwó yàwó káwọn lọ dàdúgbò rú. báwo lórúkọ àwọn ọkọ̀ bóyá lọ́sọ̀rọ̀ lórúkọ àwọn torí pé ìkẹta adálẹ̀ yìí tábà ṣe dáadáa àwọn civil defence nínú ọjà náà ti máa ń ṣe tẹ́lẹ̀ gúgúrú defence la máa ń pè wọ́n bàbá tó ṣe dáadáa tó mọ tó ń ṣe federal wọ́n ti wà ń gbogbo Nàìjíríà sí tábà ṣe dáadáa àti ní àwọn ọmọ ní dẹ́ta àní wọn lẹ́dọ́ àwọn ti orí omi gbogbo náà wà ń bíbà àní ní Kogi a máa lọ lọ́ọ̀tì ti Kogi ní on the 4 àní ní Kwara ṣe mọ̀ pé àti. Igbo! Ẹ̀fọ́ fún ọmọ ẹ̀kí. Ẹ̀fọ́ ọmọ ẹ̀kí. Torí pé àwọn civil defence yẹn ṣe nǹkan tó yẹ kó ṣe sáré pé wọ́n ní rank dáadáa sọ fún de yìí ẹjọ́ ẹ jẹ́ ká mọ kẹta ṣe ẹ má jẹ́ ká bára wa jà ẹ má jẹ́ kí a ṣe nǹkan tó yẹ ká ṣe tẹ̀sán start gbogbo wa ọmọ òkúrò ni wa big sample ọ̀rẹ́ ẹjọ́ wà ní ọmọ mi náà ní so ẹ jẹ́ ká rí pé tí nǹkan bá rí báyẹn gbogbo alájọ ń ṣe nìyẹn kábíyèsí ní bàbá rẹ̀ kù làwọn èmi là ní yọ̀ sí nígbà táwọn bàbá wa gẹ́ ń ṣe tiwa ọ̀gbẹ̀sà ọ̀gbẹ̀sà ẹ jẹ́ kí bàbá súnmọ́ bíbá. Ẹ jẹ́ ká kọjá o. No going back, Baba. No going back, sir. No going back, sir. Ẹ ti fílẹ̀. Ẹ ti gbé mi ọ̀rọ̀ mi ẹ̀ group. Agoju. Yes, sir. Yes, sir. Ẹ̀mí ogun bàbá. Ọgbà ẹ̀wọ̀n Kútọ̀nù náà fi mí sí gbà yẹn. Ẹ̀mí ogun bàbá. Ẹ̀ ní parẹ́ sà. Wọ́n ní kí ẹ wá sí fọ̀. Kàlá bá wọn ṣe kéde. Wọ́n lé wù wọn àwọn ọ̀tá ẹ wá sí fọ̀. Wọ́n ní kí ẹ dùn wọ́n ní ká bí wọ́n ṣe a máa fi commandant wa hàn wá mo sọ lẹ́ẹ̀kan pé ẹni tínú rẹ̀ ọba dùn sí ọmọ náwó o ẹni tínú rẹ̀ ọ̀dẹ̀ fi dùn afẹ́ béèrè afẹ́ mọ̀ ṣùgbọ́n tó bá fẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi ẹ ta fẹ́ yàn ní commandant gbogbo Ògùn state àwọn àdúgbò kan bẹ tọ́jú pé fúnra mi ni mo máa lọ́ǹtì àti ẹ̀ tó ti yé ń sìn èmi fúnra mi mo promise pé màá wá lọ́ǹtì ẹ̀ ń bẹ̀ fúnra mi. Màá dẹ̀ mú lẹ́yìn tí mo bá ń bọ̀ ń bẹ̀ ṣùgbọ́n àwọn ibì kan bẹ tó jẹ́ pé òun ló máa lọ sí yẹn àwọn àdúgbò kan bẹ ní sáìdì àwọn Ìjẹ̀bú kankan yẹn fúnra mi mo promise àwọn kábíyèsí pé màá wá. Ẹ̀yin ọ̀dẹ́ gbọ́dọ̀ sàdéhùn fọba kámọ́ mọ̀ọ́sẹ́. Àwọn bàbá wa ní pé arọ́bà fún lọ́ba ń pa alẹ́ fọ́ba lẹ́yìn àdídéwájú ọba káàbù nígbà tó gbọ̀ngbọ̀ngbọ̀n nígbà tá a fún nígbà lẹ̀. Abádéwájú ọba ní kábíyèsí mi ò fún yín wọ́n parọ́ mọ́ mi ní nítorí pé arọ́bà fún lọ́ba ń níbi náà àìkọ́ba ní ìbẹ̀rẹ̀ àìkọ́ba ní dùgbò ìbálẹ̀ ní àkọ́ba ẹni tí rẹ̀ ọba dùn sí Mọ̀rúfù dín Ọláìtàn tí a fẹ́ fi ṣe commandant wa ní Ògùn state ẹ mọ̀ nẹ̀wọ́ o ṣùgbọ́n gbogbo ẹni tí inú rẹ̀ bá dùn ká fi Mọ̀rúfù dín Ọláìtàn ká fi ṣe commandant wa ní Ògùn state ẹ bá mi nẹ̀wọ́ sókè. Ó jẹ́ mi lágbára lọ́wọ́.
Kọ́ súnmọ́ bíbá yìí gbogbo àwọn tó wà lọ́lọ́ yẹn ẹ pè wọ́n ẹ súnmọ́ bí ẹyin tó wà lọ́wọ́ yẹn súnmọ́ bíbá yìí ṣé ẹ fọwọ́ sí ká fi Mọ̀rùndín Ọláìtàn ṣe commandant lóògùn state ẹni bá fọwọ́ sí. àfọwọ́ sí afẹ́fẹ́ sí àfi gbogbo ara sí afẹ́fẹ́ sí àfi gbogbo ara